والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. adúpẹ́ fọ́lọ́run tọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó bá síwájú ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ ìgẹ́ náà kó bára lé kó bá wọn sàhábà rẹ̀ kó bá gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ jọ kan àwọn náà kọ́lọ̀ wọn bọ̀bá ní kí ọlá sí wọlé nírí àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn tí wọ́n náà kọ́lọ̀ jọ kan ìgbà táwọn náà bá wà lórí dáadáa àti ilé ọmọ lọ́pẹ́ ti di ọjọ́ ìsìn ìgbẹ̀yìn tẹ́ gbọ́ wọn tó ti tẹ́ gbọ́ wọn jìnnà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Onítíà wà ń bẹ̀ yìí, ó ní on the 22 April 2020. Tí ṣe lé ní 28 lọ́dọ̀ àwọn kan, 29 lọ́dọ̀ àwọn mi oṣù Ṣàbán. Láàrin ti pé Ramadan náà ó jẹ́ ọ̀túnla àbíkọ́ jẹ́ lómi àwọn mi náà ó sì lórí tí ẹ lọ́wọ́. Àjòkó lónìí yìí, èmi tí mò ń sọ̀rọ̀ ní Imran Abdulmajid Eleha, bàbá wa Akéwùgbà Gold, ẹ̀dá kan máa ń dákọ̀ ní gbogbo ìyàwó orúkọ mi ní Muhammad Tawfiq Akéwùgbà Gold. Bàbá mi dákọ̀ ní. Barrister Abdulkadir. Bàbá mi dákọ̀ ní. Faisal Muhammad. Bàbá mi dákọ̀ ní. Suleiman Ilyas. Bàbá mi dákọ̀ ní. Saheed Shittu. Ọ̀pọ̀ fáwa. Mofoluwaso Jami Baba. Muhammadu Haji Bashir. Ẹnìkan náà wà láàbùwá bí tí wọ́n tọrọ lọ́gbọ́n tí wọ́n ti lọ. Àwọn ní Chief Sunday Igboho. Wuyewuye tí ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ Save Your Soul tí àfáwà Saheed Shittu tí máa gbàgbé bá gbogbo ọmọ aráyé sọ̀rọ̀ Ọlọ́run sí wáàsí níbi Ọlọ́run ti fi rọ̀ wọ́n lọ́rùn ti pa àwọn kama Ọlọ́run bá wa san wọ́n lẹ́san ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ wuyewuye tó lágbára ó ṣẹlẹ̀ níbẹ̀. Ìlàsẹ̀ wá wò pé ọ̀rọ̀ ló máa lọ bẹ́ẹ̀ kọ́lọ́mọ̀ kan wà nípa ọlọ́sọ fún wa ní pé وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما وإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. tí ikọ̀ méjì tí wọ́n bá ń sin gbọ́n bí sí omi tó láàrin àwọn mùmínì, ojúṣe àwa tó kù ní ká ṣe sùúrù láàrin àwọn tí wọ́n ń sin gbọ́n bí sí omi tó. A sì dúpẹ́ fọ́lọ́wọ́ ọba kò sí fàyín bàgátì ìdá àwọn alálùkọ́kọ́ ọ̀sẹ̀lẹ̀ lórí tí àjòkó lé ní. Olóòpá ti jòkó láti pé afẹ́ gbẹ́rọ̀ yíyẹ o kéré jù kí wọ́n máa lọ bí ìdí tó bí wákàtí mẹ́fà sí ká tó wá jòkó bí ti jòkó lẹ̀. A dúpẹ́ fọ́lọ́wọ́ ọba ọ̀rọ̀ náà lágbára láàrin èèyàn mẹ́ta. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni àfáwà Saheed Shittu, ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni àfáwà Mofoluwaso bàbá, ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ni àfáwà Ẹ̀sàn Òkè. Lójú Ọlọ́run àti lójú ti rí àwọn àfáwà Ẹ̀sàn Òkè wọn àdìjọ ojúlé ní ìlú ti rí àti lójú Ọlọ́run bí yẹn ti rí nìyẹn. Ó pàtàkì ìmáì gbọ́n tẹ́ gbọ́ mi káàkiri ayé àti gbọ́rọ̀ àfáwà Saheed àti gbọ́rọ̀ àfáwà Mofoluwaso bàbá. Ibi tí gbogbo òjòkó ìfẹnu kò sí lé gbogbo tí ń ṣẹlẹ̀ ní pé
à ń fi gbogbo àsìkò yìí sọ fún gbogbo ẹni tí ń gbọ́ wa pátápátá pé kò sí ìjà kankan láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́. Látòní lọ ìjà ti tán láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Látòní lọ ìjà ti tán láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n fẹ́ yá wọn gbogbo ibi tí a fi ọ̀rọ̀ tì sí tí a ní láǹfààní ká fọ́ sí wẹ́wẹ́. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìjókòó yìí bí yé wọn pé wọ́n ní bùkátà sí kí wọ́n lọ lè ṣe tawbatu wal istighfar, kí wọ́n lọ lè túbá lọ́dọ̀ Ọlọ́run ní sábà pé láàrin ìgbà tí ṣètọ́nù dá sáàrin wọ́n sọ ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n sọ síra wọn èyí tó kan ọmọlúwàbí wọn èyí tó kan ẹ̀sìn wọn. Gbogbo ọ̀la tí wọ́n pàdé bí lọ pé sibabul muslimi fusuqun wa qitaluhu kufrun. Mùsùlùmí làwọn méjèèjì ọmọ ìyá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta mùsùlùmí ni wọ́n ọmọ ìyá làwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n máa wá búra wọn bẹ́ẹ̀ yẹn láwọn ikú àwọn ọ̀rọ̀ tí ọ̀tọ́ ọmọ ìyá wọn fi bọ́lá lẹ́lẹ́ wọn láti ṣe táwọ́bà lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n bá kí wọ́n tọrọ àforíjì ìyẹjọ́ ọ̀rọ̀ náà kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Black Seed tí wọ́n ń sọ pé owó kòrónà ọ̀rọ̀ ni tí àwọn àfáàsìlámù náà ṣe yàpẹ̀rù ní orí ẹ̀. Ṣùgbọ́n bí tí ìjókòó yìí fi ọ̀rọ̀ tì sí ni pé gbogbo tí ń jókòó nílò pátápátá tó lè wo àrùsàn bí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọkọ̀ bá débẹ̀ kò lè ṣiṣẹ́. Irú nǹkan yìí náà ó ní mú ṣe pẹ̀lú èyí tá à ń pè ní Black Seed yóò máa wo gbogbo àrùsàn níjọ́ tí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá débẹ̀. Bọ́lá bá ti fi ọ̀dá sí gbogbo àrùn ló lè pé ìtọ́jà sí coronavirus náà jẹ́ kan nínú àrùn. Tọ́ba níbẹ̀ Black Seed pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run ó lè wo coronavirus. Ó ti jẹ́ ní ìdá ìyẹ̀tì sí ní ọ̀rọ̀ di méjì. Ọ̀rọ̀ ẹlẹ́kẹta àfáàwá ẹ̀sà òkè àti àfáàwá mọ̀fólúwaṣọ ìjókòó yìí rọ̀ wọ́n pé nínú àwọn àfáàwá tí wọ́n ti ń bá sẹ́yìn bọ̀ ní sèfìọ̀sọ ni wọ́n wà afẹ́kí wọn máa bá sẹ́yìn wọn lọ ni wọ́n ti ń bá iṣẹ́ náà bọ̀. Mo sì rí pẹ̀lú ògbó Ọlọ́run kó ṣeé ṣe láìpẹ́ á padà láwọn náà lórí sèfìọ̀sọ àwọn méjèèjì náà láàárọ̀ wá sí ìbẹ̀bí kí wọ́n padà sórí sèfìọ̀sọ. Àti pásítọ̀ náà bá pásítọ̀ yìí sọ̀rọ̀ pé ọmọ ìyá làwọn méjèèjì tí wọ́n jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta láàrin ara wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá ni wọ́n tí wọ́n bá wọn lò níbàálò innamal mu'minuna ikhwatun mọ́mì ní ọmọ ìyá ní fa aslihu bayna akhawaykum gbogbo tó bá jẹ́ òjẹ́ káàtó láàrin gbogbo yìí ṣe àtúnṣe ọ̀rọ̀ di ọ̀rọ̀ mẹ́ta. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú tá a fẹ́ ló pọ̀ sí ìjókòó yìí pé sèfìọ̀sọ ìjókòó súnà ni wáàsí ahlus sunna wal jamaa ló sì gbọdọ̀ máa jáde ní ibẹ̀. Lẹ́yìn ìgbà tí àwọn àfáwà méjèèjì tí a bá bẹ̀rẹ̀ sẹ́tàn ní sèfìọ̀sọ pẹ̀lú ògbó Ọlọ́run àwọn àfáà súnà míì náà wọ́n tún padà bọ̀ wá kún wọn lọ́wọ́ lórí sèfìọ̀sọ tí wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ lórí sèfìọ̀sọ tí àwọn afẹ́sì bí àwọn àfáà mi tí wọ́n tún padà wọ afẹ́sì míì náà tí wọ́n sì máa jẹ́ ní tí wọ́n máa mójútó sèfìọ̀sọ yẹn tí ó jẹ́ pé tí wọ́n máa jáde níbẹ̀ tí wọ́n máa ṣe dédé al-kitabu was-sunnah ni wọ́n máa jáde níbẹ̀. Ọ̀rọ̀ di mẹ́rin náà ló lẹ́ẹ̀ka àwọn èyí tí a fẹ́ ló kù sí òun ni pé àwọn ọmọ bẹ̀rẹ̀ látòrí àfáwà Sa'id Shittu àfáwà mọ̀fólúwaṣọ fi ká gbogbo àwọn tó wà tí wọ́n sí bí nínú àwọn tí wọ́n máa ṣe wá sí lórí àtàfáwà ọ̀pọ̀ Ọpẹ́yẹmí àwọn náà máa ṣe wá sí níbẹ̀ ó fi gbogbo àwọn àfáà tí wọ́n sí bí tí wọ́n máa ṣe wá sí lórí sèfìọ̀sọ. Àwọn àsìkò yìí rọ̀ yìí àsìkò yìí báyìí sọ̀rọ̀ pé èébú kankan àkọ́kọ́ jáde lórí sèfìọ̀sọ kan bẹ́ẹ̀ ni èpè agbéyàn ṣépè ni agbére náà ṣépè ni pé tí nǹkan báyọ̀ bá rí báyìí tí nǹkan báyọ̀ sí mi àbí nǹkan kásẹ̀ fẹ́lú mi àkọ́kọ́ jáde má lórí sèfìọ̀sọ. Gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti lé yìí bá sọ ọ̀rọ̀ èpè àti èébú àkọ́kọ́ jáde náà àfẹ́kọ́jáde sí ìjọba ìbínú lórí àwọn tí wọ́n bá ń pè wá fún béèrè báàbà máa dá wọn lóhùn afẹ́ká máa dá wọn lóhùn bíríkín wà ní pẹ̀lú ọ̀rọ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́
àti dáadáa ká máa bá wọn sọ̀rọ̀ tí a bá béèrè pé kádàá ló kún pẹ̀lú ṣe mọ̀ fún ànábì ọlọ́run wá sọ fún ànábì pé ìwà ànábì náà wàlá kún àfọ́gbọ́n gẹ̀lẹ́ ìdàlùkọ́lùbí làwùfọ́dù ìrìnàlọ́ nìkan. a sì rọ gbogbo àwọn àfọ àwa tí wọ́n máa ṣiṣẹ́ ní sẹ́fẹ̀sùn wọ́n lọ mọ̀ pé ìtọ́ dáa jù láti fi báwọn èèyàn òun al-khuluqu al-hasan ìwà tí ó dáa wa innaka la'ala khuluqin adhim tó di ọ̀rọ̀ márùn-ún. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú tá a panupọ̀ lélẹ́rí prógámù sẹ́fẹ̀sùn àhàdì àwọn kan ní ìmọ̀ lápèjúwe á ní àwọn àfáà tí wọ́n máa yanjú ọ̀rọ̀ al-fiqh ọ̀rọ̀ àgbóyè ẹ̀sìn bẹ́ẹ̀ láàní àwọn àfáà tí wọ́n máa yanjú ọ̀rọ̀ àkídà islamiyya sahiha àkídà islam tó lálàáfíà bẹ́ẹ̀ láàní àwọn àfáà tí wọ́n máa yanjú ọ̀rọ̀ àkànná bóòlù ṣẹ̀ríà àti ní káàbù ìwà wo ní jẹ́ wá islam bẹ́ẹ̀ láàní àwọn àfáà tí wọ́n máa sọ̀rọ̀ nípa síra anabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà àwọn ètò kan tí ń bẹ tí wọ́n ti ń bá bọ̀ tẹ́tẹ́lẹ̀ tí ìdíkó yọ gbèsè ní àwọn ètò náà tó sì pàmò ètò náà máa ń lọ bí ti ṣe kíni bí ti ń bá wọ́n náà láwọn ṣe kíni láàmà bá lọ nígbà tí ẹ bá ń wọlé sífì ọ̀ṣun ẹ máa rí àwọn èyí díẹ̀ tá a fi kún òun la ṣe ní àlàyé yẹn nínú tí a tún ń fẹnu kò sí níjòkó wa ní ibi báyìí gbogbo àwọn àfáà tó ṣètò tá a fẹnu kò sí ni pé pẹ̀lú ògbó ọlọ́run sífì ọ̀ṣun ó ti dìjòkó alùsùnnà wal jamaa títí ń jẹ́ bọ̀ náà tẹ́lẹ̀ lẹ́yìn àwọn àfáà tá à ń gbé wọn náà ọlọ́run ọgbọ́ padà fi rọ̀ wá lọ́rùn gbọ́n tó tún jẹ́ àfáà wa àgbààgbà ní súnà lẹ́ẹ̀kọ̀ọ̀kan á tún máa invite àwọn náà wá tí wọ́n sì máa wá bá wa sọ̀rọ̀ ọlọ́run lórí pílátífọ́ọ̀mù Save Your Soul látọ̀ nílọ jama sókí díẹ̀ nínú àwọn tí a panupọ̀ sí láti bí wákàtí mẹ́fà lé tí a ti jòkó láti lè sọ́ọ̀fù gbogbo wàhálà tí ó wà nílẹ̀ lẹ́ẹ̀kan sí kò síjà kankan mọ́ láàrin àfáàwà Saheed àti àfáàwà Mọ́fọ́lúwaṣọ́ àti àfáàwà Saudi pẹ̀lú ògbó ọlọ́run àbáyé wọn bọ́ra wọn lọ́wọ́ àmásìkò tá a wà yìí àsìkò COVID-19 ni tó ṣe pé jòkó wa ìjọba límìtì ẹ̀ ìsọ̀rọ̀ sí wa ìjọba límìtì ẹ̀ ìbáraẹnilọ́wọ́ ìjọba límìtì ẹ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ ni àbálíkà àfáwà Saheed àti àfáwà Mọ́fọ́lúwaṣọ́ kan bá ara wọn lọ́wọ́ but òfin wà lórí ẹ̀ àti gbọdọ̀ rúfin ìjọba ẹ̀yin náà ṣàkíyèsí bá ti jòkó yìí ìjòkó pandẹ́míkì COVID-19 ìjòkó ẹ̀ la jòkó yìí nínú àwọn ọ̀rọ̀ tí a tún yẹn tọ́kàn mi fẹ́ fò tí mo wá rántí nísìnyí pé à ń gbọ́ wuyewuye nígbà tó ọ̀rọ̀ yìí ń jà káàkiri à ń gbọ́ wuyewuye pé ẹnìkan ló ní Save Your Soul ẹnìkan ló ní Save Your Soul afẹ́fẹ́ yẹ níjòkó yìí pé Save Your Soul nǹkan gbogbo mùsùlùmí ni Save Your Soul nǹkan gbogbo mùsùlùmí ni àmẹ́ni tọ́lọ́wọ́n ọba ní kọ́ dáálẹ̀ tó dọ́gà níbẹ̀ òun ni àfáwà Saheed àfáà Saheed sí tọ́lọ́wọ́n fi Save Your Soul kẹ́ tí wọ́n máa jẹ́ ti gbogbo àwa mùsùlùmí àmẹ́ni tó ní o tọ́lọ̀ fi ṣe kò ń gẹ dídálẹ̀ rẹ o tí ó sì máa já sí pé ètò tí gbogbo wọn máa kún lọ́wọ́ ní orí ẹ̀ nítorí tó tọ́lọ̀ ta lẹ́bi ni àfáà Saheed Shittu òun ló ní Save Your Soul gbogbo wa náà máa jẹ́ àfáàndé a máa kún àfáà Saheed Shittu ní ọwọ́ a sì máa pè sí àkíyèsí ìtọ́ba sì kù díẹ̀ káàtó a máa fi kún èyí tó a bá dé bọ́ fẹ́ yege a máa ṣe kí ni a máa tó tí o fi máa bá kitabullah wa sunnatu rasulillah ni àwọn tí afẹnu kò sí ni tí mi ò bá gbàgbé ọ̀pẹ̀lẹ̀ wọn ọ̀bọ̀bà ní kí ọlá ìjókòó wa ọlọ́run kó ṣe ìjókòó tí ó yọ́nú sí ìjókòó wa ọlọ́run kó ṣe ìjókòó tí ó yọ́nú sí gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri ayé tí ẹ ní interest tẹ̀ ń wo Save Your Soul àfi ń yẹ pé eré dáadáa tí wọ́n wà láti ilẹ̀ náà dáadáa tó ti kún dáadáa ẹwà ti kún ẹwà ìlọsíwájú ti kún ìlọsíwájú lásìkò yìí. lásìkò yìí mo tún rántí sẹ́mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ kàn kálẹ̀ lọ títí mo tún wá rántí nìsín náà pé nínú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ lọ kù sí gbogbo ẹ̀yin tí ẹ máa sọ̀rọ̀ lórí Save Your Soul bẹ̀rẹ̀ látòrí àfáà Saheed àfáà Mọ́fọ́lúwaṣọ́ àfáà Abu Abdulrahman mọ̀tàdọ̀ àbí mọ̀tọ́ ìrọ̀pọ̀ yẹn ní àfáà Abu Abdulrahman sọ̀rọ̀ kó fi káàdì gbogbo ẹ̀yin àfáà wa
pàtàkì jùlọ afásà yìí ṣètò gbogbo tí ọba ilé ń ṣe pẹ̀lú ẹ̀sìn àfẹ́kọ́ máa wá sọ̀rọ̀ àfẹ́kọ́ máa wá sí save your soul kì í sáyẹ̀ ló ṣe àyè Islam àyè sunna save your soul kì í sáyẹ̀ eléré ìtàgé ọ̀rọ̀ eléré ìtàgé àfẹ́ níbẹ̀ ọ̀rọ̀ olóṣèlú dé àfẹ́ níbẹ̀ ọ̀rọ̀ kí ló ń bàbá ọ̀rọ̀ àwọn olórin àfẹ́ níbẹ̀ tó bá jẹ mẹ́sìn òun la fẹ́ máa yẹjú ní save your soul ọ̀rọ̀ olórin ọ̀rọ̀ tí a ti eléré ìtàgé ọ̀rọ̀ olóṣèlú àfẹ́ lérí save your soul kọ́ máa jásí pé adedicate save your soul fún al-kitabu was-sunnah ẹ dákun yín bàbá wa ta lójú kú nínú àwọn tá a fẹ́ mú kù sí ìtẹ́lọ́pìlì náà nílé tí ń bẹ̀ kí a tó gbé kù bàbá wa tó gbogbo. Alhamdulillahi rabbil alamin. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ ṣe lálàyé máa dá ba'dal haqq illa dalal òdodo ti fara hàn ètò fáàkì gbogbo àwọn bàbá wa níjókòó yìí òun náà lè ti kà ní gbogbo wa náà láti fi ọ̀rọ̀ sí yín lẹ́nu pé nǹkan tẹ́ bá ti wí gbogbo wa náà láàyè nítorí náà ń tẹ́ wí pẹ̀lú àjọsọ gbogbo wa ilẹ̀ fìdí jáde kí ọlọ́run bá fà bàkà sí. Bàbá wa. Ó ti rí náà lọ ti rí alhamdulilayi pẹ̀lú àwọn ìfàlù ìgbàgbọ́ àtẹ̀wé. Gbogbo bí àwọn ṣẹ́fẹ́ wa ti sọ ibi tí gbogbo wa jọ fẹnu kò sí tí ń jẹ́ kọ́míníkì láti ọ̀dọ̀ wọn lórí gbogbo ẹ̀ka sọ òun ni wọ́n ti sọ yìí. Kò lé òdì ọlọ́nkọ́ fàlùbáàkà sí lá àtàrà bàdà tẹ̀sí ọlọ́nkọ́ fàlùbáàkà sí èmi ní ilé sọ ju pé a ti pọ́npọ́ lọ́wọ́ yín fún ẹ̀yìn àgbàlagbà wa ẹ̀rọ dá sí ọ̀rọ̀ ìkọ́lọ̀ ìjọba àpọ̀ ilé ọ̀rọ̀ bá a dúpẹ́ fún yín ibi tẹ́ fi sílẹ̀ ní bó ṣe dáná ní ẹ ṣe pọ̀ sí òkè ọgbẹ́ àdúpẹ́ lọ́dọ̀ yín púpọ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run eré ẹ̀sìn náà la gbàlé ẹ̀sìn ẹ̀ bá parí ẹ̀ ọwọ́ ajé kí wọn ní olóńgbò ẹ̀sìn àlejànà tó lọ́ọ́ máa fi káyàn lọ́rẹ́ ọlọ́mọ sábà fi sẹ́yìn ọlọ́run rẹ̀ wọ́n ju Ọlọ́run Fún parí ìjókòó yìí mo fi àsìkò yìí tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba àdìkẹ́ọ́lá tí Sunday Igboho àwọn náà wà bílẹ̀ mi torí wo tí mo fi ní kí àwọn náà yọjú torí mo máa ń gbọ́ ohun tí wọ́n náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí save your soul mo sì gbọ́ gbogbo akitiyan táwọn náà ń ṣe lórí gbogbo tí wọ́n wà nílẹ̀ nígbà tí ń ṣẹlẹ̀ wọ́n dàbí jọ́tà nẹ́bí wa Muhammad ọlọ́run ṣe èyí tá ń pè ní bẹ́ẹ̀tù al-Aqaba ìjọ náà lọ́hùn ní ìbágbàgbé al-Abbas ibn Abdul Muttalib ní ìbágbàgbé ọkọ rẹ̀ kì í di mùsùlùmí ń jọ náà lọ́hùn àmọ́ gbà tí ń lọ ànábì ní ká lọ ẹ̀jẹ̀ mi ní ọjà jọ lọ ọmọ bá ti kíni bá ti yẹjú ẹ̀ wọ́n jọ wà ń bẹ̀ ìjọ náà ní kì í sì ṣe mùsùlùmí jọ náà bẹ́ẹ̀ àjọ yẹ̀ sì ní ànábì fi gbéra kó Mákà tó fi lọ sí Madina ìjọ wọn ti conclude pé máa gbé Islam bọ̀ wá sí Madina ààrẹ ni láti gbà ọ́ ní àlejò lọ́wọ́ ànábì náà fi ń palẹ̀mọ́ fún ìjìra ẹni tí èsì mùsùlùmí jọ náà ọ wà ń bẹ̀ ìtọ́lẹ́dùnmí wa oyún ni ẹ̀ ń lọ yẹn ju ọ̀rọ̀ ẹ̀sìn Chief Sunday Igboho náà tó wá sí kíní ìgbà tí ń filẹ̀ mọ́sálásí lẹ̀ ń wúlẹ̀ wà àti ń kọ́ mọ́sálásí save your soul sí Ìbàdàn lẹ́sìn Òṣogbo tún dìde Tòǹdó tún dìde Tòmínú tún dìde Èkó tó tún dìde pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo ọmọ tẹ̀lé àwọn yọmọ tẹ̀lé àwọn pẹ̀lú ògbó Ọlọ́run ní náà kọ́ ọmọ tẹ̀lé àwọn ọba àdúgbò ńlá Chief Sunday Igboho Ọlọ́run bá mi sọ wọ́n di mùsùlùmí wọ́n ti pè wọ́n yóní náà àtúnpè wọ́n lónìí náà wọ́n ti lọ ní àbátúmọ̀ pé wọ́n bá wà ní ìgbà yìí náà gbogbo ìjọba ẹ̀ bá mi ṣe àmì náà Ọlọ́run bá mi sọ wọ́n di mùsùlùmí Ọlọ́run ni wọ́n dára wa Ọlọ́run ni wọ́n dára wa Ọlọ́run ni wọ́n dára wa gbogbo látọ̀lọ́ sí fún wọn Ọlọ́run mẹ́jọ bàjẹ́ apàdà sí Ọlọ́run má fi kà wọ́n èyí tó ga jù lórí tọ́lọ́run sí fún wọn òní kí wọ́n di mùsùlùmí Ọlọ́run bá sí fún wọn Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na gbogbo ìjòkó tá a sì Ọlọ́run kó san wá lẹ́san ire o Ọlọ́run kó san wá lẹ́san ire o Ọlọ́run kó san wá lẹ́san ire o Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na Rabbana wa la tahmil alayna isra كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والسلام عليكم ورحمة الله وبركاته. Masha Allah. So wọ́n ti tún kó another set of wood dé. So lẹ́yìn ilé wọ́n tún máa kó omi wá. Ṣé bẹ́ẹ̀ lọ kó yòókù wá tẹ́ bá ti kó ẹ bá jẹ́ lè tán àbí? So ẹ máa supply gbogbo ẹ̀ lénìí. Alhamdulillah. So lẹ́yìn ilé báyìí kí àwọn carpenter kan bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la ni. Ẹ máa ti supply gbogbo igi yẹn tán. So the town capital number that is better say within 5 days, inshallah, we could rot it. I can parry roofing for Tombe. Kia we sat to bury. So at Veki, good at Obasi, Kada Gerardi, could you say video meeting to my fit to Jometa? So, and Yawa in Baba, Bugwan, you think being a Jew. Lorisa Moxie, a terrible body by. So ìbẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́ ibi tẹ̀sẹ̀ bá sí náà ní jóun so ká sì bò lórí náà ni tá bá ti bò lórí gbogbo tó kù interior ni a mọ̀ ṣe máa lára ni kódà wákò yìí náà ó sì tún kù tó máa kó wa tó jù báyìí lọ tẹ̀lé rí bí ilé yẹn sì tóbi tó kódà ẹnìkan ti ń sọ fún mi pé ṣé ó sì jẹ gbogbo àdúgbò pákó rà fẹ́ dìlé lórí àníyà wọn kò tí ì kó wa tán ọkọ̀ yìí sì ó sì ṣe kọ́ wálẹ̀ méjì sí lẹ́yìn ilé kọ́ tó wálẹ̀ kan sí ilé méjì sí lẹ́yìn ilé so kò dẹ̀ sí tí àfi oríṣẹ́ yìí náà sí tí ó bá jẹ́ sọ́pọ́ọ̀tì èmi àtẹnìkan sì sọ̀rọ̀ tó ń bí nǹkan sì tẹ́ni ẹ̀ ń sọ fún mi pé mọ́sálásí sáwọn ará Saudi ni mo ní àwọn Saudi kọ́ iṣẹ́ ìbílẹ̀ láì ni o ẹ̀yin náà bá wa dá sí o àfi iṣẹ́ ìbílẹ̀ láì bọ̀ ń jẹ́ tán ti bẹ̀rẹ̀ mọ́sálásí wọ́n ní mọ́sálásí yìí kò dúró wọn Saudi àbíwé private tẹnìkan ló bá ní mọ́sálásí ẹni ẹ ló máa ń kọ́ru mọ́sálásí báyìí tí ó dẹ̀ parí ẹ̀ ẹni kì í ṣe ẹnìkan gbogbo èèyàn ló kọ́ ó dẹ̀ dáwó láti kọ́ tó sì fi ń lọ tí ó dúró àwọn yìí náà ní o a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni bọ̀dì tó bá ná owó kan sí ẹni tó bá dá sí roofing tó dá sí tó kì náà tá à ń ṣe láìláì bí roofing yẹn náà bá ṣe wà náà lẹ́ni yẹn ó sì máa gbá ládá ó dà gẹ́gẹ́ bí ẹni tó dá sí foundation ni ẹni tó ṣe omi ẹni tó kó blọ́ọ̀kù wá gbogbo aspect tí oníkálùkù ń dá sí lára lé so gbogbo aspect yẹn náà òun náà ni ó ti máa gbá ládá ẹ̀ so especially a tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan tó tiẹ̀ jẹ́ pé àwọn alátìlẹ̀ títí tó fi débi tó dé yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló ṣe bẹ́ẹ̀ o even though bàbá tí wọ́n kọ́kọ́ mú mention sìmẹ́ǹtì tó fún wa sìmẹ́ǹtì nígbà tá à ń ṣe decking tó ti gbọ́gbọ́n tó ti promise 200,000 àdúpẹ́ lọ́wọ́ yín o ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa gan Aláàjì Ẹniọlá gbogbo every aspect náà ti ń involve lára mọ́sálásí so látòrí foundation ni látòrí bá ṣe mọ block dókè ni bá ṣe kásì parapet ni gbogbo single iṣẹ́ tí bíríkìlà bá ti ṣá sí ń bẹ̀ àwọn náà ni ọ̀dẹ̀rẹ̀ wọn tó tún wá jẹ́ àsìkò tá a wáyé àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o tó iṣẹ́ yìí ìfọ́nsláṣí ẹnìkan ó wù Ọlọ́run ni even though àwọn tó ń kọ́ especially àwa tá a wà ń bẹ̀ gan ó wá wù Ọlọ́run ni ó wù àwa ni pé ká kírun ń bẹ̀ tó bá wù Ọlọ́run ni ó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wà ń kọ́ ní tó kálukú sí lẹ́ẹ̀mẹ́ẹ̀kọ́ yóò lọ máa bá ní ọjọ́ iwájú tó mo sì bá Àfà Saheed sọ̀rọ̀ gbangba tó dórí irúfin yẹn pé ṣé àní dá iṣẹ́ yẹn dúró báyìí pẹ̀lú àsìkò tá a wà yẹn wọ́n ní àní dá dúró o a lè dá dúró a ṣe ni ọdún kò sówó kankan lẹ̀ a máa ṣe ni kí n sọ fóònù igi kò tiẹ̀ sá máa kú kí wá náà káwọn kápẹ́ńtà máa bẹ̀rẹ̀ sẹ́lù àwọn èèyàn máa tọ́nà alhamdulillah àwọn èèyàn sì ti ń tọ́nà but ibi tá à ń lọ sí tún jìn
tó mọ́sálásí gẹ́gẹ́ bá yìí sọ kì í ṣe tẹnìkan o, kódà ẹni tó lóhùn ṣagbátẹrù ẹ̀ gan kì í ṣe tiẹ̀. Tó bá ti parí ẹ̀ tán yóò padà sí ibi tó wà lọ. Ó lè jẹ́ pé àwọn ará àdúgbò yìí nìkan náà máa jàǹfààní ẹ̀ tó pọ̀ jù, àwọn náà náà tiẹ̀ máa jẹ́, ṣùgbọ́n so opportunity ni fún àwọn náà. Ẹnìkan náà ló sọ̀rọ̀ ìfitọ́rù nísìn ló ló jẹ́ ìfitọ́rù wípé a máa rí àwọn kan máa jẹ́ mẹ́ sí gbogbo àwọn tó bá ń jẹ́ mẹ́ wọ́n la pé mọ́sálásí yẹn wà ní wọ́n la pé ẹnìkan involve nínú foundation ni, so wọ́n la pé ẹnìkan involve ó kó blọọkù sílẹ̀ ni, wọ́n la pé ẹnìkan wà náà tó ra rin ni, wọ́n la pé ẹnìkan gbẹ́ kànga ni, wọ́n la gbogbo yẹn yìí ló fún àwọn ará àdúgbò yẹn àtàwọn mùsùlùmí náà ní irú opportunity báyìí. So n tó kálukú wá ń dá sí tó kálukú. Ṣé ẹ ti mọ járin igi yẹn papọ̀ báyẹn? Ẹ mọ̀ kó papọ̀, ẹ kó 2x4 sẹ́gbẹ̀ẹ́ kan ni, ẹ mọ̀ kó sí lórí. Báwo lẹ ṣe lè já lé lórí? Ẹ kó sẹ́gbẹ̀ẹ́ mẹ́ yẹn ni. Ẹ wò ẹ wá sọ fún ẹ kó sẹ́gbẹ̀ẹ́ mẹ́ yẹn, má jẹ́ kan já papọ̀. Wọ́n sì lè já lé lórí. Ẹ já sẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀ lẹ́ já sí náà. Ẹ já sẹ́gbẹ̀ẹ́ kan mẹ́ yẹn. Gbàlẹ̀ fẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Ibi mo ti yà náà ni pé gbogbo ohun tó ń kálukú ń ṣe, mo mọ̀ pé anybody tó náwó sínú sórí project ó ná lillahi wa rasuli, sì pé nítorí ẹnìkankan àbí kẹ́nìkan ọmọ ẹnìkankan. Lórí mi tí mo ń sọ̀rọ̀ kò sẹ́ńtà jẹ́ dára wa mọ̀ bọ̀ èèyàn bá ń bẹ̀ iṣẹ́ tí èèyàn ti síwájú. So tó bá rí bẹ́ẹ̀ náà kálukú náà ò ṣe gbogbo nǹkan tó bá ṣe nítorí Ọlọ́run yóò bá ń bẹ̀ náà ni. So abẹ gbogbo àwa tá à ń support lórí iṣẹ́ yìí, so ká má jẹ́ kó rẹ̀ wá, ká jẹ́ ká parí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run náà ni gbogbo ìkàlẹ̀ òun náà ni ó dẹ̀ parí ẹ̀. Tí a bá kàn so mọ́ èèyàn pé mọ́sálásí Safe Ọ̀ṣọ́ mẹ́mbà nìkan ní òkè ìrun níbẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé Safe Ọ̀ṣọ́ mẹ́mbà tí òkè ìrun níbẹ̀ gan ó lè mọ́ ju 2 àbí 3 àbí 4 lọ tí ó máa rírun kí n bẹ̀ gan lẹ́fírí jùmọ̀ àti gbogbo wọn tí wọ́n kì í kọ́. Míìwà tẹ́ bá wo àdúgbò yìí dáadáa, ilé kan ni wọ́n ń kọ́ lọ lọ́ọ̀kan yẹn lẹ́yìn ìgbà tí mọ́sálásí bẹ̀rẹ̀ náà ni. Inú ọgbà tẹ́ ń wò yìí náà àwọn náà ti kó blọọkù wá. Orí tí mo ti dúró yìí náà àwọn kan náà ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ẹ ti rí ilé méjì náà ló tún wà lọ́ọ̀kan yẹn. Àwọn méjèèjì náà ẹnìkan ló ti gbé títí ẹ̀ dé linted yẹn, kejì náà ti start foundation. Ọ̀kan náà tún ní tẹ́ ń wò yìí lẹ́nu ìgbà tí mọ́sálásí dádúgbò ni gbogbo ilé yìí wú pátápátá. Míìwà ó ti kó oríire bá wọn. Blọọkù kan náà lẹ́tún rí tó tún jálẹ̀ ní ọ̀kan tẹ́ ń wò yẹn. So ìyẹn ni pé mọ́sálásí yìí ò ti bẹ̀rẹ̀, àwọn èèyàn tí máa kírun bẹ́ẹ̀ ni. Táwọn èèyàn bá ti wá ń kírun bẹ́ẹ̀ táwọn ń kọ́, báwo lẹ ṣe rò pé ó máa rí? Ìwà ṣe ọgbọ́n títí wa náà tí ìbá ṣe pé Allah subhanahu wa ta'ala ló ṣe. So ní tí adẹ́sẹ̀ fi ń pera wa sí orí ọ̀rọ̀ mọ́sálásí kí gbogbo wa máa contribute. So ẹni pé ó ṣeé ṣe ìkárẹ́ nìkan tó sọ pé òun máa gbé gbogbo kínní yìí látòkè délẹ̀. A lè rí yàn dáadáa tí ó sọ pé ẹ má jẹ́ nìkan kan náwó mọ́, bọ̀ ìbéèrè mi ni sẹ́ni ìyín nìkan ló ní ìdí ládàá ni, sẹ́wà ìkú náà ò ní ìdí ládàá ni. Òṣòwò tó kéré jù kódà bí èèyàn san 1000 owó ẹ̀ wà lára mọ́sálásí nìyẹn. So kódà ó wo èmi kó jẹ́ pé every aspect àti foundation àti blọọkù àti roofing àti decking àti gbogbo ẹ̀ ní máa involve nínú ẹ̀, torí pé tí n ṣe ń gba ládàá lára foundation ní màá gbà lórí roofing ní màá gbà lórí tiles. Nígbà tó lọ́ndẹ̀ ti ṣe pé àwọn kan ti gbé àwọn yẹn tọ̀, àná ní ládàá rẹ̀ èyí táwa náà bá kópa ńbẹ̀ Ọlọ́run padà ṣe fún àwa náà ní ìrọ̀rùn. So inshallah bí kudratillah pẹ̀lú ló yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú support yín ẹ̀yin èèyàn wa, pẹ̀lú support yín pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lẹ́ẹ̀kan sí. So inshallah wọ́n máa jáde pélé ní wọ́n sì ti já pélé ní báyìí by ọ̀la tomorrow báyìí àwọn kápẹ́ńtà máa bẹ̀rẹ̀. Má lè tẹ́ iṣẹ́ yẹn náà la máa fídíò wọn, máa fídíò ẹ̀ lókè àbáṣe. Kápẹ́ńtà wá sì ti bẹ̀rẹ̀ roofing yẹn, possibility wà o ká padà roofing. Lábàdé tí roofing ẹ̀ tán ẹ̀ sì lè máa kí àwọn náà gbogbo iṣẹ́ yòókù
a mọ̀ sí lára torí mo tún gbọ́ pé afọ́sáìdì ní ẹnìkan ti sọ́gbọ́n ti èlò ní gbogbo táìsì ibẹ̀ kan lọ sí nǹkan náà máa ṣe dóòmù òkè bàbá de ṣe rúfin ó bá ràn wá lọ́wọ́ Gerard kí ló kù mọ́ alhamdulilayi ṣe ti parí dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹni bọ̀dì tọ̀ náà kó dà kó jẹ́ 500 naira lọ ná síbi mọ́ṣáláṣí jazakumullahu khairan ìdúpẹ́ tí wà wà tó nǹkan kan bí ó sì àdá tí Allah subhanahu wa ta'ala máa fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí gbogbo àwọn tá lò náà ti kó dé yẹn ìṣó ti wà ní ọkọ̀ ìṣó lẹ́rí tó wà ní ọkọ̀ náà tán ti kó dé yẹn tó kọjá a máa ti jẹ́ kí n kú báyìí kábíntà wa bẹ̀rẹ̀ ṣe nìyẹn so ọlọ́run ṣe ní rọrùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yes, bro, I'm out from ọmọ ẹ o. Má pa ẹ̀ jáde. Nígbà. لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú tí mo ti Saheed Shittu wípé ìlànà súnà ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ó jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ni pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 9461 18721 tàbí +447 9461 18722 àràfà 2020 Save Your Soul à ń bá lọ.